wọ́n ní apá apá, wọ́n náà àmọ̀ àmọ̀, wọ́n ló dẹran kí ni wọ́n ló dẹran òkété, ikú arẹwà kété, àrùn arẹwà kété, ẹ̀jú arẹwà kété, àṣeyìrì arẹwà kété, wọ́n tún náà apá apá, wọ́n náà àmọ̀ àmọ̀, wọ́n ló dẹran kí ni wọ́n ló dẹran ọ̀wàwà, òwú awàwà wálé, ọmọ awàwà wálé, àláfíà ara awàwà wálé. Ẹ tún kú dédé ìwòye o ẹ̀yin ra wa ńlé, ẹ kú ijọ́ méjì mẹ́ta, ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa ń bí Lutasima Record International. Agbájà ní gbogbo àgbáyé káàbàtà. Ẹ ti mọ̀ pé lóòrèkóòrè la máa ń mú wá tuntun ní tuntun yìí tá a tún mú wá lọ́tẹ̀ yìí. Ìlú Egbe ibẹ̀ la wà níbi ayẹyẹ ọdún eégún ọba elégbè tìlú Egbe àná. Aláyélúwà ọba Múdàṣírù Ọpẹ́lóyẹrú Tìjání Ọ̀rẹ́san elégbè àkọ́kọ́ ti ìlú Egbe níbi tí eégún Àríwódọlá àti Jagba tí wọ́n ti ń ṣeré. Ẹ rí i pé àwọn èrò lẹ́kọ́kọ́ ń wò yìí pẹ̀lú ibo ni wọ́n ń lọ ẹwù èrò bó ṣe pọ̀ tó kùtùkùtù láàmù kọ ọ̀dájú ni wọ́n fi ṣe. Ẹ rí i pé èrò ń bọ̀ àti ìrégún o àmọ́ kí ni wọ́n lọ ṣe. Tẹ́ bá ti rérò báyìí nílùú Egbe láyàájọ́ ọdún èní a ti mọ̀ pé Jagba ló máa ń jẹ́ eégún àárọ̀ tó máa kọ́kọ́ jáde. Òun lè ṣe ń wèrò títí tí ṣẹ́ rí Jagba lẹ́ ń wò tó ń bọ̀ yìí. Eégún ńlá tó tóbi tá yìí dó fún ọ̀kọ̀ọ̀kan abìjà lẹ́rọ à ń lè bọ̀ lẹ́yìn jagunlabi ńlára àwájú awákúmàrí tí ń nẹsẹ̀ kàn ká àlòkù ẹ̀wù tí ń gbọ́mọ́ni lọ́rùn bí ìwọ̀fà ní ó jẹ kò jẹ ní òmu kò mú gbogbo ògèlè tọ́gbẹ̀gìrì wò pẹ̀lẹ́pẹ̀lẹ́. Jagba lẹ́ ń wò yìí ẹ̀rí ìjó. Ẹ̀rí ìpín ẹgbà ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ àwọn bọ́ìsì. Ẹ̀yin Jagba lẹ ti lè rúgbó ẹ̀ torí tá a bá mú eégún nílùú Egbe eégún ọba eégún Jagba yìí jẹ́ eégún ńlá. Àwọn ìyàwó elérìnrànrún àtàwọn ọmọ ilé lóbìnrin wọn a máa kọrin lóríṣiríṣi eégún náà a máa jó. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú àwọn ọjọ́ nínú àwọn orin tí wọ́n kọ àti bí Jagba òun náà ṣe bá wọn jó. Ẹ má dènà dè wá igbe ẹranko kì í dènà dẹkùn ẹkùn bá bẹ ẹranko Jagba ló ń bọ̀ ẹwẹ̀rò. Ẹ ń gbọ́ orin lónìrànràn ọ̀rọ̀ lóríṣiríṣi lẹ́yìn eégún Jagba eégún ńlá tó tóbi tá yìí dó fún ni. Ẹ̀rí bó bá lọ wájú á tó fìsẹ́yìn ẹwẹ̀rò. A ti sọ fún yín ilé iṣẹ́ wa ń bí Lutasima Record International ní ìhè rárá lè pa máa èyí tí ò lọ́mọ nú. Ẹ jẹ́ ká tún gbọ́ nínú àwọn orin torí a máa gbádùn àwọn orin àtijọ́ orin àwọn àtijọ́ nínú fọ́nrán tẹ́ fẹ́ wò lọ́wọ́ ìlẹ́yìn Jagba tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú Egbe. Àrẹ̀mọ́ba ẹ kú àṣeyẹ àkú oríire àkú àṣeyẹ tèmi àṣeyè lálákàn ṣepo àṣeyè la máa ṣe. Ẹ wèrò ṣẹ́yìn gan wèrò láì ṣe pé a fẹ́ lọ campaign níbi olóṣèlú. Eégún kan tó jẹ́ tàárọ̀ lẹ́ ń wo èrò lẹ́yìn ẹ̀ yìí o. Ẹ̀rí gbogbo wọn àwọn èèyàn tí wọ́n jọmọ ìlú Egbe ni wọ́n máa ń fẹ́ kí Jagba kó ṣàdúrà fáwọn. Wọ́n á fún lówó, wọ́n á fún lọ́tí, wọ́n á kí ikú ọdún, òun náà ṣàdúrà fún wọn kóun rí wọn lọ́dún yìí, òun á tún rí wọn lẹ́ẹ̀mí torí lọ́dún là ń bá lọ́dún lóṣù là ń bá lóṣù.
bọ́dún bá dùn àárín nǹkan àjọ̀dún ọdọọdún ni láṣogún ọdọọdún nìrókò sọ̀gbọ̀n gbogbo àwọn ibi tó tọ́ àti tó yẹ tí Jágbà ti máa kọsẹ̀ láàárọ̀ tó máa ti júbà fáwọn ará síwájú gbogbo bẹ̀ lẹ́rí tó ń dé ní kọ̀ọ̀kan èjèèjì yìí tó ń kọsẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ló máa délé gbogbo àwọn olóyè nígbà tá a ti sọ fún yín pé eégún ọba ni ẹ̀hẹ̀ lára àwọn ibi tí ó máa ti kọsẹ̀ àwọn bẹ̀lẹ̀ ń wò yìí. Àlọ́bọ̀ òun ni tẹlẹ́gbò elégbò mi ṣẹ̀ṣá kí ẹ tún wèrò. Àwọn àrà lónìí ọ̀ràn tí wọ́n máa ń dá lẹ́yìn eégún lẹ́tọ́ ń gbọ́nú àwọn orin yìí mo ti sọ pé máa gbóni lóríṣiríṣi àmọ́ eégún Jágbà tá a wí ó jẹ́ eégún tí wọ́n fẹ́ràn nílùú Ẹ̀gbẹ́ eégún ńlá eégún àbáláyé ni nígbà tá a ti sọ pé eégún ọba Múdàṣírù Ọpẹ́lóyẹrú Elégbè tàná ẹ ti mọ̀ pé eégún láéláé ni tó bá ti jáde báyìí èrò títí lẹ́yìn ẹ̀ bíi pé ó ń ṣàwọ́rò ni mo tẹ̀yìn máa rárẹ̀ mọ́ ìyẹn àrẹ̀mọ ọba Elégbè kí wọ́n bá mi wá àwọ̀rò yẹn kébì náà tiẹ̀ máa lò lọ sóde lẹ́ẹ̀kọ̀ọ̀kan àrẹ̀mọ mo máa wá rí yín kò ní bàjẹ́ ẹ ń gbọ́ orin lóríṣiríṣi kò ní bàjẹ́ ẹnìkankan ní gbogbo wa àmọ́ bí wọ́n ṣe ń kọ́ nìyẹn tí wọ́n fi ń dárayá tí lórí eégún náà máa wú tòun náà máa jó sọ̀tún ká máa jó sósì ẹ̀rí pé kò sí jàgídíjàgan lẹ́yìn ẹ̀ eégún ńlá ni pẹ̀lẹ́ lẹ́gùn àgbájó eégún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni bẹ́ẹ̀ ni. nínú àwọn ilé àwọn olóyè lẹ́rí tí ó dé yìí bàbá ń sọ̀rọ̀ nípa eégún Jágbà eégún kábíyèsí ọba wa Aláyélúwà ọba Múdàṣírù Ọpẹ́lóyẹrú Tìjání Ọ̀rẹ́sàn Elégbè tìlú Ẹ̀gbẹ́ àkọ́kọ́ kábíyèsí bàbá sì tún sọ àtúmọ̀ kí àrẹ̀mọ ọba tìlú Ẹ̀gbẹ́ Aláàjì Akíbù Ìṣọ̀lá Gbọ́láhàn Ọpẹ́lóyẹrú akíwọn pé wọ́n kù náwó wọ́n wá ní ká máa bá wọn dúpẹ́ ìyẹn àrẹ̀mọ náà ní ká máa bá wọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú Ẹ̀gbẹ́ pátápátá pé wọ́n kù náwó wọ́n kú ọdún wọ́n kù ìyèdùn wọ́n kù àdúrótì bẹ́ẹ̀ ni wọ́n ní ká dúró dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ bàbá àwọn nílùú Ẹ̀gbẹ́ pápátá àti gbogbo ọmọ ilé ọba pápátá wọn ni ká kí wọn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ní gbàgbé láti kí gbogbo àwọn èèyàn wa láti ìlú Abáranjẹ àti gbogbo àwọn ìyàwó ilé nílùú Abáranjẹ tí gbogbo wọn tí wọ́n wá bá wọn ṣẹ̀yẹ kò ní bàjẹ́ o gbogbo yín pátá la dúpẹ́ fún la kí láyìn lọ́gbọ̀ ẹnu ṣẹ̀rì Jágbà lẹ́gbọ́ tí wọ́n ń pè yẹgbẹ́ bí wọ́n ṣe ń pè tó di tiẹ̀ náà wú ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ mú bọ̀. ẹ wo èrò bó ṣe tì èrò yìí ti pọ̀ jù kí ló dé. àárọ̀ láti mọ̀ bálẹ̀ ṣe máa rí ńgbà tí èrò ti pọ̀ tó báyìí lẹ́yìn eégún àárọ̀ ìyẹn Jágbà tó bá wá kan ti ariwo dọ̀là ń kọ́ ẹ rí i pé èrò àtúbùyàrì èrò àtúbùyàrì eégún ọba la pè é. Jágbà lẹ́rí tí ó ń kọsẹ̀ ní àwọn ibi tó tọ́ àti tó yẹ nílùú Ẹ̀gbẹ́ tó ti máa ṣàdúrà tó máa ṣèwúre tó máa júbà fáwọn ará wájú
ájúbà àwọn èrò ẹ̀yìn, ájúbà fáwọn òkú ọ̀run, àwọn aláṣekù, àwa fi ṣàdúrà fún gbogbo ìlú Egbe pẹ̀lú Egbe àgbìjọ owó, àgbìjọ ọmọ, àgbìjọ àlàáfíà ara, àgbìjọ àìkú, àgbìjọ àìrùn. Eku a máa ké bí eku, ẹyẹ a máa ké bí ẹyẹ, ọmọ èèyàn a máa fọhùn bí ọmọ èèyàn. Igbó ìgbàlẹ̀ ti ìlú Egbe òun ni ẹ̀ ń wò yìí. Ẹ bá ti ń wo eégún lẹ́gbẹ̀ẹ́ ògiri, Jagba tó ń jáde lé ní òun lẹ̀ ń wò yìí. Mo ti sọ fún pé eégún ńlá tó tóbi tá yìí tó fún ni. Ijó ọ̀hún dà. Ó ti ṣe bẹ̀rẹ̀ sí di àjàlọ́ àrùgbè, eré ti bẹ̀rẹ̀ sí líle díẹ̀díẹ̀, ẹgbà ti ń dún lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo ti sọ fún yín pé ẹ máa gbọ́ orin lónìrànràn lẹ́yìn Jagba. Ọmọ abúlé wa kò lè jọ ọmọ abúlé wọn, àti àwọn orin ìṣẹ̀ǹbáyé lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìdárayá. Ẹ rí pé eégún eléyìí ò ń ṣe oníjàgídíjàgan, eégún ọba la pè é, ẹ̀sọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ léégún àgbà ń jó. Ẹ rí i pé eégún ọlọ́mọ wẹ́wẹ́ òun ni Jagba, òun lẹ́rí tí wọ́n gbọ́mọ fún yìí tó ń ṣàdúrà fún, tó ń wúre fọ́mọ ọ̀hún. Ẹ rí i kó tún gbé mọ́ra. Kí àrẹ̀mọ Elégbè ti ìlú Egbe tèní pé wọ́n kú àdúrótì, wọ́n kú àṣeyẹ, àkú ọdún akúyèdún o, àṣèyí ṣàmọ́dún. Bẹ́ẹ̀ la kí kábíyèsí ọba wa Aláyélúwà Elégbè ti ìlú Egbe Kúdákì ọba Lùfọ̀n ti èní pé wọ́n kú àṣeyẹ, wọ́n kú ọdún. Ẹ kú ìyèdún kábíyèsí, adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, àṣẹ apẹ́ lẹ́nu. Ọdọọdún lẹ̀wá wà, ọdọọdún láì máa wà, lówó lọ́mọ lálàáfíà ara, tọmọtọmọ bí ènìyàn àkàrà. Ọ̀rọ̀ lẹ́tí gbọ́dọ̀ tẹnu ìyá wa yìí. Ẹ gbọ́ ohun tí wọ́n sọ nípa Jagba. Ààfin ọba Elégbè ti ìlú Egbe, ibẹ̀ ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Kábíyèsí lé àwọn ẹlẹ́rìí tí wọ́n fún Jagba lówó yìí, eégún ńlá tó tóbi tá yìí dó fún ni kábíyèsí Elégbè, ọmọ ọlọ́fin àkẹsàn lẹ́rí ọlọ́kọ̀ nílé ìṣẹ́rí, ọmọ irinwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́, ọmọ wájú ọlọ́kọ̀ tí ń sowó. Ẹja gbọ́rọ̀ látẹnu kábíyèsí.
eégún ọba láàfin ọba Ere Jagba, eégún ńlá tó tóbi tá a yí dó fún ni, eégún olókìkí ni. Wọ́n ní bí eégún ìbá máa jáde bọ́mọ kan bá ń ṣàárẹ̀ lọ́wọ́, tí Jagba bá jáde ara ọmọ ọ̀hún ayá jáde, òun náà tẹ̀lé eégún ara ẹ̀ á ṣe kébékébé bá a ṣe bá látayébáyé nìyẹn. Nígbà táwa wà kékeré, bí a bá ń ṣòkùn díẹ̀díẹ̀ tá a bá ti lè gbọ́hùn eégún òwò lásán, ara wa máa yá ni a máa gbéra ńlẹ̀ a máa dìde. Ẹ̀rí kábíyèsí ọba àmọ́ àkẹ́sàn lẹ́rí ọlọ́kọ̀ lè ṣẹ́rí àwọn ní ẹ̀rí tí wọ́n ń ná owó fún Jagba lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọmọ irinwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́ ọmọ wájú ọlọ́kọ̀ tí ń sowó ẹ̀yìn ọlọ́kọ̀ á ṣèjìgbà ẹlẹ́kẹ̀ àgèdègédé ọlọ́kọ̀ á tàn yẹbẹyẹbẹ lójú omi. Ọmọ káfọ̀pá wà káfàjẹwà káfọ̀ gèdègédé ọwọ́ wakọ̀ délé ìṣẹ́rí èèyàn kan òkú ní gbowó ọkọ̀ lọ́wọ́ òsùn. Èèyàn ní gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹ́sàn, ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ òsùn, èrè tó gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹ́sàn yóò kó tán pàtàjẹ yóò gbọ̀rún lọ àkẹ́sàn lẹ́rí baálẹ̀ ọjà. Kábíyèsí Kúdákì ọba lùfọ̀n elégbè tìlú Ẹ̀gbẹ́ ẹ ṣe púpọ̀ ńbẹ̀ láṣẹ ọba mi Olódùmarè. Jagba lẹ́rí tọ́tún ti kò ní ọ̀dọ̀ kábíyèsí ìlú Ìwó tó yá ẹ̀wù èrò ẹ̀gbọ́n ẹ̀wò ojúlọ́mọ ohun tó yọdún ìdodo ní dájí ara tá a bá fẹ́ pé èrò wà lẹ́yìn èèyàn kì í ṣe nǹkan kékeré, ẹ̀yin gbọ́n ẹ máa wò ó. Gbogbo ayé ló wà lẹ́yìn Jagba, ẹ̀rí pé bó bá lọ síwájú wọ́n á tún pè padà sẹ́yìn pé o tí ì débí, o tí ì dọ́dọ̀ tiwa, ẹ̀ o gbọ́dọ̀ dọ́dọ̀ tiwa náà. Gbogbo èèyàn ló sàfẹ́ kí Jagba dọ́dọ̀ tiwọn. Ẹ̀rí àpègbàlà ń ponírú, àpègbàlà ń poníyọ̀, àpègbàlà ń pawó ìlà. Ẹ jẹ́ ká gbọ́rin látẹnu àwọn olórí yìí. ẹ̀ṣẹ́ ẹ̀kú eré ẹ̀ ti ń gbọ́ àwọn orin alárànbarà orin lóríṣiríṣi lẹ́yìn eégún Jagba. Ẹ̀rí Jagba náà lẹ́rí tó ń lọ tó ń bọ̀ yìí, bó ti ń wọlé lọ́tún ló ń wọ ilé lọ́sì, ló ń wúre fún wọn, ló ń ṣàdúrà fún wọn, ló ń kí wọn kú ọdún, ló ń kí wọn kú ìyèdún. ẹ wòrò àdúpẹ́. Lẹ́yìn tí a ti wo eré Jagba tó ti wọlé sí ilé ọba ìyẹn Ilégbèé tàná, ní báyìí Àríwódọlá òun ni ó kàn tá a fẹ́ wò, eégún alágbádá ìyẹn ti ọba Ilégbèé tìlú Ẹ̀gbẹ́. Kí gbogbo ọmọba ìyẹn Ilégbèé tìlú Ẹ̀gbẹ́ tàná, aláyélúwà ọba Múdàṣírù Ọpẹ́lóyọrú Tìjání Ọ̀rẹ́sàn Ilégbèé tìlú Ẹ̀gbẹ́ tàná. Ibẹ̀ la wà yìí, ẹ rí i pé àwọn eégún yọ yẹmẹyẹmẹ ní tuntun ní gbogbo wọn. Eégún ọba la pè é. Lẹ́yìn tí àwọn ọmọ eégún ọmọ Àríwódọlá tá a ti kọ́kọ́ rí jó lẹ́sẹ̀ wọn, Àríwódọlá fún rẹ̀ òun lè rí i tó jáde yìí.
Àríwódọlá àti ọmọ ẹ̀ òun lè rí tí wọ́n jọ jáde yìí. Kùtùkùtù láàmú kọ̀ dájí eré ìní ayọ̀ ọmọ ẹlòmíì lẹ́nu ẹ̀rí pé ojú olóyè òun ni ẹ̀rí tí Àríwódọlá tó ti kọ́kọ́ pààrọ̀ aṣọ yìí. Ẹ ti rí Jagba lẹ́ẹ̀kan àrìnjó ni ẹ tún wá rí pé Àríwódọlá yìí náà ijó ń bẹ. Àríwódọlá ijó lẹ́sẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ mo mọ̀ pé eégún ọba la pè é, mo dẹ̀ mọ̀ pé tó máa ṣe ẹlòmíì àtúnkọ eégún rèé torí eégún ti ń jó ti lébi ọ̀kan ni èyí tó mọ̀rọ̀ bíi lábòó pọ̀. Àríwódọlá yìí ẹ mọ̀ pé eégún ọba ni á dẹ̀ ṣeré gidi. Lẹ́ẹ̀kan sí a kí àrẹ̀mọ ọba ti elégbè tàná pé wọ́n kù náwó wọ́n kù nára kò ní bàjẹ́. Alhaji Akibu Ìṣọ̀lá Gbọ́láhàn ọpẹ́ ló yọrú àdúpẹ́ ẹ̀kú náwó gbogbo ẹbí elégbè tàná kò ní bàjẹ́ fún yín. Ọdọọdún là ń rórógbó, ọdọọdún là ń ráwùsá, ọdọọdún là ń rọmọbì lórí àtẹ. Arúgbó àgbèyìn àṣà àgbèyìn ní fọdún eléyìí níbi ìṣàṣemọ máa ṣọdún nígbànígbà ni. Ẹ rí i pé Àríwódọlá fún rẹ̀ ó ti dá orin bẹ́ẹ̀ ló ń dárin bó ṣe ń dárin ló ń jó. Tẹ́ bá wo ìṣọwọ́ kásẹ̀ bàtà ẹ rí i pé ó tún yàtọ̀ sáwọn bàtà míì táwọn míì ń jó. Ẹ rí i. Lẹ́yìn tí Àríwódọlá ti kásẹ̀ bàtà lónìí ọ̀ràn ó ti bẹ̀rẹ̀ sí ní fi kọsẹ̀ láwọn ibi tó tó àti tó yẹ. Bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní kí àwọn èèyàn lọ́tún lósì tó ti ń kí wọn níkọ̀ọ̀kan èjèèjì tó ń ṣàdúrà ọdún fún wọn tó ń kí wọn kú ọdún tó ń kí wọn kú ìyèdún tó ń pẹ́ àṣèyí ṣàmọ́dún. Ẹ rí ìlú ń ró ní kíkankíkan bẹ́ẹ̀ ni Àríwódọlá náà ń jó. Mo fẹ́ kẹ́ ẹ máa èyí tí mo fi ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ àwọn orin àtàwọn ọ̀rọ̀ àti ohun tí bàtà ń sọ kí o gbá lè máa ha sétí. Ẹ jẹ́ ká gbọ́ nínú àwọn orin tí àwọn ìyá wa yìí tí wọ́n kọ.
ẹ ti rí i pé Àríwódọlá gan eégún ńlá tó tóbi tá yìí dógún ni ẹwà àwọn obìnrin lẹ́yìn ẹ̀rẹ̀rẹ̀ tí wọ́n ń dá orin lóríṣiríṣi torí Àríwódọlá gan ń wú tóun náà wá ń jó lọ́tún tó ń jó lọ́sì tó ń rìn lẹ̀ǹgbẹ̀lẹ̀ǹgbẹ̀ bí ọmọ Èkó ẹ máa gbádùn wa bọ̀. ìyá ń jó ọmọ ẹ̀ náà ń jó ẹ̀rọ àwòjó oríṣiríṣi. tẹ̀lé ìmá sọlọ́jẹ̀ mọ́ tẹ̀lé ìmá mu tútù mọ́ tẹ̀lé ìmá jẹjà tútù mọ́ tẹ̀lé ìmá sọmọ lóhùn mi. ẹ̀yin ará àwọn tó wà nílé ẹ̀gbọ́n kílẹ̀ ṣe Àríwódọlá tẹ ẹ ní kó má ṣe ọlọ́jẹ̀ mọ́ ẹ ní kó má jẹjà tútù mọ́ ẹ ní kó má tún ṣọmọ tó mú kí ló fẹ́ fà á Àríwódọlá jàyí orí ẹ bí Àríwódọlá ṣe ń jó bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ náà ń jó làwọn ìyàwó ilé àtàwọn olórí ni wọ́n ń kọ orin lónìí ọ̀ràn lẹ́yìn Àríwódọlá tó rí díẹ̀ náà wú bóun náà ṣe ń dáni fún ọ làwọn náà ń dáni fún ẹ̀rí Àríwódọlá lẹ́rí tó ń dà lónìí ọ̀ràn yìí ló ń yà kí wọn nílé ó ti bẹ̀rẹ̀ sí ní yí aṣọ àyírìn ẹ ti rí eégún ńlá tó tóbi tá àyídó fún ni ọ̀kọ̀ọ̀kan abìjà lẹ́rọ alẹ́pọ̀ lẹ́yìn Jagunlabi ńlá àwájú ẹ̀rí iṣẹ́ ń kà á kò tí ì débi tó ti máa pin náà orí ìrìn láti wà tí Àríwódọlá tó ń yí iṣọ bó ṣe wù ú yìí. ẹ̀rí bó ṣe ń jù ú àní mo sọ fún yín pé a máa rárá lórí ìrànràn àrà lóríṣiríṣi níbi tá a wà yìí nínú fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ ráyè wá sílùú Ẹ̀gbẹ́ ìyẹn la ṣe ń gbé àwọn fọ́nrán yìí jáde fún yín àti gbogbo àwọn ibi tẹ́gùn tí ń ṣeré kẹ́yìn náà lè jókòó kẹ́ ẹ fẹ̀yìntì inú ilé yín kẹ́ ẹ máa wo bó ṣe ń lọ ní rẹbutu kò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè ẹ kú gbádùn wa dọ́ba. ọmọ ẹ̀ náà ti bọ́ síbẹ̀ ẹ jẹ́ kóun náà dára ẹ rí pé wọ́n ilé ọba láwà ẹ ṣe bó ṣe wù yín ẹ yí ṣọ bó ṣe wù yín. ẹ rí pé nígbà tí Àríwódọlá tó dé ilé ọba ẹ̀ẹ́rì ẹ ti ń wo àwòrán kábíyèsí ọba wa aláìlúwà ọba Múdàṣírù Ọpẹ́lóyẹrú Tìjání Ọrẹ́sàn elégbè tìlú Ẹ̀gbẹ́ tàná elégbè àkọ́kọ́ nílùú Ẹ̀gbẹ́ kí Awore kó wá jẹ nímọ̀ rẹ̀ ìbẹ̀lẹ̀ rí tí Àríwódọlá tó ti ń yíṣọ lónìrànràn yìí tó wá fi júbà fún bàbá ó júbà fún kábíyèsí aláìlúwà káwore kó jẹ nímọ̀ rẹ̀ ohun tí bàbá ti ṣe é lẹ̀ ni ò parẹ́ yìí o tó tún ṣì ń tẹ̀síwájú torí àrẹ̀mọ wà nílẹ̀ tó ń gbé lárugẹ lóòrèkóòrè ìyẹn Alhaji Akibu Ìṣọ̀lá Gbọ́láhàn Ọpẹ́lóyẹrú ó ń ṣàgbélárugẹ gbogbo ohun tí bàbá fi ilẹ̀ ní òjẹ́ ó bàjẹ́ kò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè ilé Ẹ̀gbẹ́ la wà tá à ń ṣọdún lọ́wọ́ táwọn ìyàwó ilé àtàwọn olórí tí wọ́n ń kọrin lóríṣiríṣi tí wọ́n ń jó àti ká máa gbọ́ díẹ̀ ń bẹ̀ ń bọ̀.
kí lè léegun lè ṣe tó jẹ̀bi olúwa ẹ̀rí orin lẹ̀ ń gbọ́ lóríṣiríṣi lẹ́yìn eégún Ariwódọlá yìí ìgbàlẹ̀ lẹ́rí tí Ariwódọlá tún ti dé yìí lẹ́yìn ìgbà tó kò láàfin ọba ilégbè tí ló gbé tàná. ó di kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dìbò ẹ jẹ́ ká máa wò ó bọ̀. Ariwódọlá ṣe ń jó bẹ́ẹ̀ làwọn ìyàwó lẹ́yìn ẹ̀ làwọn náà ni wọ́n ń mójó ní rẹbutu ààfin ọba aláyélúwà ọba ilégbè tìlú Ẹ̀gbẹ́ tuntun kúdákì ọba lùfọ̀n ibẹ̀ lẹ́rí tí Ariwódọlá wà yìí ẹ̀rí kó jókòó lórí mọ́tò ó ń yíṣọ bọ́ọ̀mù ṣe ń yí bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀ náà yí ẹ̀rí Ariwódọlá ṣe ń yíṣọ bẹ́ẹ̀ lọmọ ẹ̀ náà yíṣọ ìgbà tí wọ́n kò lé ọba wọ́n bẹ̀rẹ̀ ó di lé àwọn olóyè níkànkan èjèèjì ni wọ́n kí gbogbo olóyè ìlú Ẹ̀gbẹ́ ni wọ́n kí gbogbo àwọn sọ̀mọ̀rí ìlú bá Ariwódọlá ṣe ń débì kan bẹ́ẹ̀ ló pààrọ̀ aṣọ. sọ fún yín pé kẹ́ ẹ máa ka iye aṣọ tó bá yí ìtòrò máa yí ṣọ̀gan lẹ́nìí ẹ máa rárá lóríṣiríṣi nínú fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́ yìí. ẹ̀rí bó ṣe ń sọ ẹ ti ń wo bó ṣe ń lọ. ẹ̀rí pé àrà lóríṣiríṣi òun ni Ariwódọlá ń dá àti nínú ọgbà àti lójú títì ló ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ lọ eégún ọba la pè é. lẹ́yìn ìgbà tí Ariwódọlá tó ti wọ̀lú tó kí gbogbo lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà káàkiri ó ti wá débi tó ti fẹ́ pidán ẹ̀rí fáwọn èèyàn ti jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn tó ti jó bàtà bẹ̀m̀bẹ́ lẹ́rí tí Ariwódọlá ló tún jó yìí. ṣe tí ń wà àwọn èrò tí wọ́n ti ń dúró de Ariwódọlá pé àwọn máa tó dé.
lẹ́ẹ̀kan sí àrẹ̀mọba wọn ní ká máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀jẹ̀ tìlú Abáranjẹ àti gbogbo ọmọ ìlú Abáranjẹ àti gbogbo àwọn ìyàwó ilé nílùú Abáranjẹ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà gbogbo yín wá pátá ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àti gbogbo ọmọ ìlú Ẹ̀gbẹ́ lápapọ̀ pé ẹ kú àdúrótì a kú ọdún a kú ìyèdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí á ṣe púpọ̀ ńbẹ̀ láṣẹ ọba mi Èdùmàrè. àdéhùn ẹlẹ́rìí tó ń fẹ́ lẹ́lẹ́ lọ yìí tó ń kí gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ tó ń forí balẹ̀ fún wọn ijó ti bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ. ẹ bá wọ́wọ́ ọjọ́ ti Ariwódọlá ẹ̀ rí pé ọmọ ẹ̀ ló ń jó lọ́wọ́ yìí. ọmọ Ariwódọlá rí tó ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ yìí. ayé àtijọ́ ni wọ́n ń pè èèyàn ń fọkọ́ mọ́ ẹ̀fọn àmọ́ ní ayé òde òní fèrè ti pọ̀. bá Ariwódọlá ṣe ń yíṣọ bẹ́ẹ̀ lọmọ ẹ̀ náà ń yíṣọ. ẹ̀rí ọmọ Ariwódọlá òun lẹ́rí tó kọ́kọ́ ń yíṣọ lọ́wọ́lọ́wọ́ yìí. ẹ fà sẹ́yìn fún ẹ jẹ́ kó ríbi ṣeré. ẹ̀rí pé wọ́n fún un láàyè dáadáa ó ń ṣeré bó ṣe wù ú. ọmọ ọlẹ́sìn ń wò tó ń ṣeré lọ́wọ́ yìí o tó bá wá kàn yà ń kọ́ ó lóun ò gbọ́ lù yẹn tó rọ́yá ẹ lùlù sókè fún ẹ pé kórí ẹ dìde. Ariwódọlá kékeré òun lè rí tó ń yíṣọ lọ́wọ́ yìí ẹ tún rí àrà tó tún fi ń yí tiẹ̀ aládùúgbò yìí òun lè ń wò yìí kékeré ló sì ń yíṣọ lọ́wọ́ o nígbà tó bá wá kan ńlá lẹ máa tún rárá lóníranran. eégún wà nílùú Ẹ̀gbẹ́ tó ń ṣeré gidigidi àti kábíyèsí ọba Ẹlẹ́gbẹ́ ti ìlú Ẹ̀gbẹ́ ò ní bàjẹ́ àdí apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣẹ apẹ́ lẹ́nu. bẹ́ẹ̀ ni wọ́n kì í mẹ́sàn-án mẹ́wàá náà sọ pé ìwo wo ló wà ájò obìnrin ó mọ̀ ẹ́ biribiri kó gbò wọ́n lójú kó gbẹ̀rí má mọ̀. ẹ̀rí pé ńgbà tí ọmọ Ariwódọlá kékeré tó yíṣọ dáadáa orí àwọn ọmọ Ariwódọlá náà wú eégún ilé ọba ni gbogbo wọn ni wọ́n ń náwó ni wọ́n ń dunnú ni wọ́n ń fò fáyọ̀ pé ńgbà tó kékeré tó ń ṣeré báyìí tó bá wá kan ńlá gbà ó ti wá kan ńlá báyìí. Ariwódọlá ńlá òun lè rí tó ń ṣe àwọn ètò láti gun odó báyìí.
pawọ́ àpapọ̀ ìdíjóbi ó ti gbọdọ̀ báyìí ká gbọ́rọ̀ ká gbọ́ fún Fáfúngbè lẹ́nu Ariwódọlá àti àwọn ọmọ ẹ̀ tí wọ́n jí akéwì ń bọ̀.
ṣe rí pé orí odó òun ni Àríwódọlá ló ti pààrọ̀ agbádá kó tó di pọ́ bọ́ọ̀lẹ̀ ó fi hàn wá pé ó múra eré wá kẹ́ ẹ lè mọ̀ pé ó múra eré wá ẹ kọ́kọ́ wo ijó kẹ́ ẹ wẹsẹ̀ ijó mo fẹ́ kẹ́ ẹ máa kẹ́tí sóhun bàtà ohun tí bàtà ń wí kẹ́ ẹ tó máa wẹsẹ̀ ijó. aṣọ yìí ti bẹ̀rẹ̀ Àríwódọlá ìta gbangba ló wà láì wọ ṣòkòtò láì sán bàǹtẹ́ ìta gbangba ló wà akínlò ó ṣe ìwọ kì í ṣòpè. àjọlẹ́rìí tí Àríwódọlá tó ń yí ní kọ̀ọ̀kan èjì yìí. bó ṣe ń yí tẹ̀lẹ́yìn bẹ́ẹ̀ ló yí tó níwájú. ẹ wo èrò yìí pọ̀ jù. ẹ tún rí àrà míì tó tún fẹ́ yí jẹ́ ká máa wò ó ẹ tún rí i. Àrẹ̀mọ ó dúró ti eégún bàbá ẹ̀ gbágbágbá ìyẹn Aláàjì Akíbu Ìṣọ̀lá gbọ́nà ọpẹ́ ló yẹrú Àrẹ̀mọ ọba Ẹlẹ́gbẹ́ tìlú Ẹgbẹ́ àná ẹ̀kú ọdún ẹ̀kú yèdúró ẹ̀kú àròtì ẹ̀kú àṣeyẹ láàmáṣe láti Ọlọ́run ọba mi Èdùmàrè. Àríwódọlá lẹ́ni tó ń fi wájú yíṣọ ó di aláǹtakùn tó bá finú ta á tó fẹ̀yìn ta ẹ̀rí ara míì ló tún fi yí yìí ó kàn yí lálára lóríṣiríṣi. ẹ ń gbọ́ orin lóríṣiríṣi lẹ́nu àwọn ìyá àgbà òjì àtàwọn obìnrin tí wọ́n ń kọrin ẹ má má jẹ́ kéwé kókò ya ẹ ń gbọ́ oríṣiríṣi orin àtijọ́ orin àtayébáyé tó ń wáyé látẹnu àwọn obìnrin tí orí Àríwódọlá náà tó fi ń wú.
ilé ìgbé làwọn àgbẹ̀ ń ṣe ọdún lọ́wọ́lọ́wọ́ Àríwódọlá ló ń ṣeré eégún ọbẹ̀ ilé ìgbé tàná àtúwọ́n fàsìkò yà fi ń kí bàbá bá ti lú agodo pé wọ́n kú palẹ̀mọ́ ti eégún wọn tó máa ṣeré láìpẹ́ àṣeyè lálákànṣepo nílùú Egbe eégún alágbádá mẹ́ta tó máa ṣeré papọ̀ níjọ́ kan ṣo nílùú Egbe bàbá bá ti lú agodo akínyìn yẹn kú palẹ̀mọ́ ọjọ́ àpò àbá ògbó aláyéláyò àtàláfíà ara alọ́bọ̀ títí elégbò mi ṣẹ̀ṣá Àríwódọlá lẹ́ni tó ń yí aṣọ méjì papọ̀ yìí. ẹ̀rí pé àrà míì ló tún yí lọ́wọ́lọ́wọ́ báyìí. àṣọlẹ́rí tí Àríwódọlá tó ṣe yí lọ́wọ́lọ́wọ́ yìí bẹ́ẹ̀ lórí ń lọ lẹ́yìn làwọn obìnrin ń kọrin lóríṣiríṣi ní bàtà gan ló pọnlápọnlá lórí gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ ń wú ibi tẹ́mi gan jókòó sí orí mi ń wú pé eégún ló ń ṣeré báyìí. ẹ̀rí bó ti wá dá láǹtakùn bó bá finú ta àfẹ̀yìn ta ẹ̀rí ẹ̀rí pé eré gidi òun ni Àríwódọlá ló ń ṣe eégún ọba elégbè tàná ẹ̀rí pé ó ń sọ síwájú bẹ́ẹ̀ ló sọ sẹ́yìn ó ń yí sódì ó ń yí sójú. orí ìgò lẹ́rìí tí Àríwódọlá dúró tó ń di iṣu eléyìí ẹ̀rí pé gbò ni wọ́n fọ́ sínú òkè yìí orí ẹ̀ lẹ́rìí pé ó ń fẹsẹ̀ tẹ̀ ẹ́ ẹ̀rí. ìgò yẹn lẹ́rìí tó ń gbé tẹ̀lé kiri wọ́n máa ti gbé lẹ̀ á dún lórí ẹ̀ á yíṣọ. ẹ̀sùn mẹ́yìn ẹ̀fà sẹ́yìn ń bẹ̀ nìkan kì í ṣe àwọn abakọ́sún mẹ́gún ẹ jẹ́ káwọn èèyàn tó wà nílé kí wọ́n rí bí fọ́nrán yòówù kan rí bí Àríwódọlá bó ṣe ń yíṣọ lórí ìgò ní mẹ́sàn-án mẹ́wàá ó ti wájú àwọn oníbàtà
bẹ́ẹ̀ ló ṣe ń yí káàkiri lójú agbo. ẹ̀rí ìpórí ẹ̀ ló wà tó fi ń yí ẹ̀rí bí Awódọlá tó ṣe ń yíṣọ lórí ìgò tó ń yí ní mẹ́sàn-án mẹ́wàá. bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn bí Awódọlá tí kò ṣe ń yíṣọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn ń fò fáyọ̀ nínú wọn ń dùn pàápàá jùlọ gbogbo àwọn ọmọ ọba àná gbogbo àwọn ìdílé ọba Ọpẹ́lóyẹrú elégbè tìlú Egbe tàná gbogbo wọn nínú wọn dùn pé eégún bàbá wa ló ń ṣeré báyìí àdúpẹ́ fọ́lọ́run kọjọ́ tèmi tún bá wa láyé láàyè àti láàyè ìdẹ̀ra àdúpẹ́ ẹ̀rí Awódọlá lóyìn yíṣọ lọ́wọ́ yìí àrà mi lè tó fẹ́ dá ẹ jẹ́ ká wo àrà tó máa tún dá. èrè ló dì báyìí ó dé èrè igbó àdàmọ̀dé èrè. lẹ́yìn tí Awódọlá ti di èrè tó tún ti padà ó ti dàgbádá. òun lẹ tó rí tó sì ń yíṣọ lọ kí ló tó ń fà lọ́wọ́ yìí. kanopi bẹ́ẹ̀ wọ́n fẹ́ tà tí bàbá táyé àwọn èèyàn máa jókòó lábẹ́ ẹ̀dí ká máa wò ná torí kanopi ni wọ́n ń tẹ̀kalẹ̀ yìí ká wo àrà tí wọ́n tún fẹ́ fi dá. Awódọlá ló ń kó sábẹ́ kanopi díẹ̀díẹ̀ yìí. ó dàbí kó fẹ́ yí kanopi ẹ jẹ́ ká máa wò bọ̀. ẹ̀rí ipò ti yí sódì ẹ̀rí ipò ti yí ẹ̀rí. ẹ̀rí ìkótún ti yí mo ti sọ fún yín pé àrà lónìí ọ̀ràn lè máa rí tí Awódọlá tó máa dá nínú fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́ yìí. kanopi ọ̀hún ni Awódọlá ló ṣe yí lọ́wọ́lọ́wọ́. ó ti dẹ́ lábala àrẹ̀mọ ọba ẹ kú ewu náà kì í pa àwòdì ó kú ewu gbogbo ọmọ elégbè ẹ mà kú ewu o ewu iná kì í pa àwòdì ẹ kú ewu gbogbo ọmọ Ọpẹ́lóyẹrú ẹ kú ewu iná kì í pa àwòdì ó kú ewu ẹ̀já gbọ́ orin látẹnu àwọn ìyá wa yìí.
lẹ́yìn ìgbà tí Ariwoọlá ti wọlé ó ti di ẹkùn báyìí. ẹ̀rí pé pápápá làwọn ọ̀dọ́ yẹn ń jáde. títí di ìgbà míì láti máa pàdé kẹ́ẹ̀tù máa rí fọ́nrán wa míì láti iléeṣẹ́ wa ń bí Luther's Record International. èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, olóyè Fatai Abiodun Akínbọ̀tì Arẹ́gbẹ́ṣọlá Lábàdà ọdẹ ọmọjọmọlá gbogbo ilẹ̀ Àwórì ló ń kí gbogbo wa pátápátá nílé pé àpò tá à ń tọwọ́ bọ̀ tá a ti ń mówó àpò ọ̀hún ò ní gbẹ o, àṣírí wa máa bò. Ariwoọlá ló tún ti di málà yìí tó ń ta omi kò ní bàjẹ́ láṣọba mi Èdùmàrè. ó dìgbà ilẹ̀ tiẹ̀ tí ń ṣú lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kí wọ́n tún mí ṣe, ilẹ̀ mi ṣú biribiri kí wọ́n tún mí ṣe. àrà lóríṣiríṣi òun làwọn eégún ọba ló ń dà yìí kò ní bàjẹ́ láṣọba mi Èdùmàrè. báyìí báyìí.